ẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírọ́ bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. yóò máa lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. jésù òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde níbikíbi tẹ́ ti ń wo Ọmọlúkà káàkiri àgbáńlá ayé. Ọmọlúkà yín rèé o. Mo kí lọ́mọdé, mo kí lágbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kóyún inú, mo káṣẹ́ ẹ̀bí, mo kí gbogbo ẹ̀yin olóríire ọmọ Yorùbá pátápátá pálá. Don't see me. Mommy Presido, you said you didn't see me. Oh, thank you, my mommy. I am always on Facebook. Thank you, ma. Ẹ kúlé gẹ́gẹ́ bí mo ṣe kí yín, Ọmọlúkà yín rèé.
Yorùbá bọ̀ wọ́n ní bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú. Gbogbo yín pápátá lẹ mọ Ọmọlúkà yìí pé èmi ò ń ṣe fracas torí pé kì í ṣe ìdí tí mo ṣe wá sínú ìrìn àjò Yorùbá Nation nìyẹn. Tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dàbí tèmi, ìrìn àjò wa nínú Yorùbá Nation yìí á ti tún sún síwájú ju bó ṣe rí lọ. Ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé kí ẹ ṣe bí ọlọ́gìnní, kẹ rọra máa yọ gẹ́lẹ́gẹ́lẹ́gẹ́lẹ́, kẹ ṣe bẹ́ẹ̀ ni pé àgbọ́n bí mo ṣe ń ṣe. Ṣé mo pé mo máa ń pálòwe mo ní yíyọ gínígíní ọlọ́gìnní kì í ṣe tójó, ẹnu ló ń sá fún. Gbogbo ẹ̀yin olóríire tẹ́ ti darapọ̀ mọ́ mi, ẹ bá mi pín ètò yìí, ẹ jẹ́ kó rìn kó dé gbogbo ibi tó bá yẹ kó dé, torí pé kí ni àsìkò tí a wà yìí a gbọ́dọ̀ tètè lára wa lóye lórí àwọn nǹkan kan. Ẹ pín prógrámù yìí kó rìn kó dọ́dọ̀ Ààrẹ Almaroof àtàwọn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ kí gbogbo wa pápátá ká understand yìí pé ihun tí Yorùbá ń kojú lénìí, iṣẹ́ ọwọ́ àwa ọmọ Yorùbá ni Yorùbá fi ń jẹ ìyà tá à ń jẹ lénìí. Iṣẹ́ ọwọ́ àwa ọmọ Yorùbá la fi ń jẹ ìyà tí Yorùbá ń jẹ lénìí. Eléyìí tí aráàta fi ń jẹ wá ó kéré jọjọ sí ìyà tí Yorùbá fúnra wọn fi ń jẹra wọn. Tá bá wá sọ pé Yorùbá ń jẹ ìyà, a ní yan àwọn apá kan sí pé àwọn apá báyìí ló fi yà ń jẹ wá tàbí apá báyìí ló fi yà ń jẹ wá. Ṣùgbọ́n àwọn méjì kan wà tó jẹ́ pé àwọn gangan ní ọ̀pákùtẹ̀lẹ̀ wàhálà àti ìdààmú tó ń dé bá ìran Yorùbá. Ṣùgbọ́n tọ́lọ́run wò nínú àánú ẹ̀ tó wù ú, tó jẹ́ pé kò kọjá agbára Ọlọ́run láti bu omi pa iná irú nǹkan bẹ́ẹ̀. Ẹ pín program yìí tẹ́ ń wò mí ní YouTube, tẹ́ ń wò mí ní Facebook, tí ò ju agbára Ọlọ́run lọ. Ìlú méjì tí mo dẹ̀ sọ nípa ẹ̀, gbogbo yín lẹ ti mọ̀, òun ni Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ Aláàfin. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí n tó fún yín ní analysis nǹkan mẹ́ta tó fi yà ń jẹ Yorùbá, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nígbà kan rí. Nǹkan mẹ́ta ló fi yà ń jẹ ìran ọmọ Yorùbá, ṣùgbọ́n kí n tó lọ bẹ̀, ẹ jẹ́ kí n ṣe àlàyé fún yín ìdí tí mo fi sọ pé ìlú méjì yẹn gangan àwọn ní ìṣòro ìran ọmọ Yorùbá. Tá bá ń sọ nípa ọba aládé ní gbogbo ilẹ̀ Áfíríkà, ilẹ̀ aláwọ̀ dúdú, kò sẹ́ni tó lè kóyan Ọọ̀ni Ilé Ifẹ̀, kò sẹ́ni tó lè kóyan Ẹ̀kéré, kò sẹ́ni tó lè kóyan Aláàfin ìlú Ọ̀yọ́, kò sẹ́ni tó lè kóyan Ẹ̀kéré. Gbogbo wa la gbà yí pé Aláàfin ní agbára. Ṣùgbọ́n bá Aláàfin ṣe ní agbára tó, èmi ò gbọ́ pé Aláàfin kan jáde tó pàtàn rí pé àwọn ò wá láti Ilé Ifẹ̀. Mi ì tí ì gbọ́ ìtàn yẹn rí pé àwọn orírun àwọn ò kì í ṣe Ifẹ̀. Mi ò gbọ́ nínú ìtàn rí. Ìtàn táwa ń gbọ́ ni wípé Aláàfin Ọ̀rànmíyàn tó jẹ́ Aláàfin àkọ́kọ́ tó tẹ Ifẹ̀ Ọ̀yọ́ tó tẹ̀dó, ó jẹ́ ọ̀kan lára ọmọ méje, pàápàá jọ sọ pé àbígbẹ̀yìn tí ọ̀kan bí tó bí fún Odùduwà. Dájúdájú pẹ̀lú gbogbo àlàyé yẹn, ìyẹn ti fi hàn yí pé Aláàfin fúnra ẹ̀ ọmọ bíbí Ilé Ifẹ̀ ni. Ṣùgbọ́n nítorí ìwà ibi tó wà lọ́wọ́ àwa ọmọ Yorùbá, ìwà ibi, ìwà ìkà, ká dorí ìtàn kodò, ká rò títọ́, ká dorí ẹ̀ kodò, ká má fẹ́ sùn òótọ́. Òun ni gbogbo àdojúkọ tẹ́rí tá à ń dojúkọ lénìí. Ẹ jẹ́ kí wá sọ òótọ́ fún gbogbo wa, kẹ́ jẹ́ ká mọ̀ òótọ́ yìí kí n tó lọ sọ́dọ̀ Ààrẹ Almaroof. Ààrẹ Almaroof ẹ ṣe dáa. Iṣẹ́ tí mo gbàgbọ́ pé ẹ ṣe nínú ìrìn àjò Yorùbá Nation, ẹ̀yin fúnra ara yín ẹ̀jẹ̀ ń dàrú lójú ara yín. Ẹ má jẹ́ ká tàn yín ọmọ Yorùbá. Tí Yorùbá bá fẹ́ bọ́ lóko ẹrú lénìí, ọba méjì tá à ń sọ nípa ẹ̀ yìí, wọ́n tó láti gba Yorùbá kúrò nínú ìgbèkùn. Mo fi gbogbo ohun tí mo ní búra. Gbogbo yín lẹ mọ̀. Àwọn ọba méjì tí mo sọ yìí, Aláàfin àti Ọọ̀ni Ilé Ifẹ̀,
àwọn méjì yẹn wọ́n tó nìkan láti gba ìran Yorùbá jáde kúrò nínú ìgbèkùn. Àwọn méjì yẹn gangan ni wọ́n dẹ̀ ń kó Yorùbá sínú wàhálà torí pé kí ni, torí àìgbọ́ra ayé wọn, torí àìfẹ́ ṣe. Kò dẹ̀ sí tó bí nǹkan náà ju pé àwa tá a pera wa lọ́mọ Yorùbá tá a wà nínú òṣèlú kan tàbí kejì, àwa fúnra wa là ń kọ̀ sí wàhálà, wa là ń dá wàhálà yìí sílẹ̀ láàrin àwọn ọba méjèèjì. Àwa là ń dá wàhálà lẹ̀. Lágbájá du tàbẹ̀dù lọ, ẹnìyàn lọ kọ oríṣiríṣi ìwé. Wọn ní bàbá kan Reverend kìnní kan Johnson, ó kọ ìwé kan jáde, ó ṣe gbá ṣàwo, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ẹ wà mú tẹ ẹ dorí ẹ kódò. Gbogbo ẹ̀yin tẹ́ ń pa ìtànkítàn nípa ìran ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ìtànkítàn nípa Ọọ̀ni Ilé Ifẹ̀, kì í ṣe ọba, kì í ṣe ọmọ Odùduwà, Abọ́rẹ̀ ni ó ṣe kò ṣe. Ẹ jẹ́ ká sọ títọ́ síbi tó ti tọ́ wà. Tí ìwọ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó bímọ, tó bá rí pàwọn ọmọ ẹ wọn ò competent, bóyá wọ́n rá wọn tí ò jọjú nínú wọn, ó lè fúnra rẹ̀ tó bá jọ máa burú ẹ lórí, bó jẹ́ gate man yẹn, bó jẹ́ ṣe bí ìrí, gbogbo ẹ̀ náà là ń rí. Wà ní ọmọkùnrin yìí, mo fẹ́ entrust ẹ pẹ̀lú property mi dìgbà táwọn ọmọ mi á serious tàbí dìgbà tí wọ́n á ṣe. Tó bá entrust yẹ pẹ̀lú anything tó bá ní ìdánilójú wa, anywhere tó bá ti rí ọmọkùnrin yẹn láyé, ìbáà jẹ́ ẹrú, ìbáà jẹ́ wọ̀fà, anywhere tó bá ti pàdé ẹ, ọ̀wọ̀ tó bá yẹ kán fún ẹ ni wọ́n máa fún. Mo rántí ọdún náà lọ́hùn ní Ìjẹ̀bú, bàbá Akíntóyè pè mí, wọ́n ń gbá bọ́ọ̀lù. Bàbá Akíntóyè náà Ọmọlúkà lọ ṣojú mi níjẹ̀bú níbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù yẹn, kó dẹ̀ bá mi bá wọn sọ̀rọ̀. Mo mọ̀ pé wàá ṣe dáadáa. Mo ní yes sir. Nígbà tí mo débẹ̀, ìjòkó tí wọ́n gbé fún mi tí mo jòkó sí, ibi gẹrẹyẹ ni ìjòkó yẹn wà. Kì í ṣe mi ni wọ́n fún ní àǹfààní, kì í ṣe mi ni wọ́n pọ́n lé, bí kì í ṣe ẹni tó gbéṣẹ́ rán mi, ẹni tí mo dúró fún, ẹni tí mo ṣojú fún. Mo ń sọ ilé nǹkan tiẹ̀ wá gbà yìí pé lóòótọ́ àtòdodo Ọọ̀ni Ilé Ifẹ̀ Abọ́rẹ̀ ni, kì í ṣọmọ Oòduà. Tó bá jábọ̀ rẹ̀ tó ṣe kí ẹ̀yin tẹ́ ń dorí ìtàn yìí kodò, kí ló wá dórí àpèrè tí ò dẹ̀ kì í ṣe òun ní àkọ́kọ́. Ọọ̀ni ó ti ń jẹ nílé Ifẹ̀ báyìí, wọ́n ti ń ka bí almost 50 Ọọ̀ni tó ti jẹ ní Ilé Ifẹ̀, tó dẹ̀ jẹ́ Ọọ̀ni ni wọ́n ń pè wọ́n. Ẹ sọ fún ààrẹ Almaroof pé ìtẹ́mi ṣe ń gbé ètò yìí kalẹ̀ ni pé kò tọ́ sí ààrẹ láti wá máa gbé kinní kan dìde lásìkò yìí. Aláàfin ju Ọọ̀ni lọ. Ààrẹ kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀, yín fúnra yín ẹ ti ń ba nǹkan jẹ́ o. Ẹ tóbi lọ́wọ́ mi ni n bá fi ìbínú sọ̀rọ̀ ni, torí pé kí ni Yorùbá nation tá à ń pariwo èyí, kò sí tó fa ìfàsẹ́yìn bá Yorùbá nation ju àìnírẹ́pọ̀, àìṣepapọ̀ wa, àìsàtìlẹ́yìn fún látọ̀dọ̀ àwọn kábíyèsí wa. Ìyapa tó wà láàrin àwọn traditional council wa, òun gangan ló tún fa ìfàsẹ́yìn bá ìrìn àjò yìí. Wọ́n fọba tuntun jẹ ní ilẹ̀ Ọ̀yọ́, kò tí ì pé ọ̀sẹ̀ kan ẹ ti bẹ̀rẹ̀ ìtànkítàn, ẹ ti fi ìtànkítàn balẹ̀. Ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó títọ́ wà. Òtítọ́ máa ń lékè dandan ni. Ọọ̀ni Ilé Ifẹ̀ kò mọ̀ mí. Ààrẹ Aláàfin Ọ̀yọ́ kò mọ̀ mí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ síbi tó títọ́ bá wà. Ìwà ipá tó wà nú ẹ̀yin ọmọ Yorùbá nítorí àìfẹ́ gbà fún ẹni tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí pòun ní bàbá gbogbo ọmọ Yorùbá. Ó ìṣòro ta ní nìyẹn. Ẹni Abọ́rẹ̀ ni. Tó bá jábọ̀ rẹ̀ ṣé ẹni ìtàn Ògúnwùsì ṣóun lábọ́rẹ̀ àkọ́kọ́, tàbí pé orí àpèrè tó jókòó sí sórí àpèrè Abọ́rẹ̀ ní ṣe borí àpèrè Ọọ̀ni Ilé Ifẹ̀ ni wọ́n pè é. Ṣe bọ̀wọ̀ fún àpèrè Odùduwà tó jókòó lé. Ìdí tí mo fi sọ eléyìí ni pé kò sí Aláàfin tó sọ wípé òun ò kí orírun ò kì í ṣe Ifẹ̀. Tó bá sọ pé orírun Ifẹ̀ ni, wọ́n jọ máa fúnra wọn náà ni. Kíní kan ni mo dẹ̀ mọ̀ tó dá mi lójú tí mo fẹ́ kí gbogbo wa ká understand. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, orí àpèrè Oòduà yẹn òun ló lórí aládé gbogbo ọba nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká kódà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òní là. káyé wọ́n jẹ̀bẹ̀ lákìsà. Ṣé bí tàn tá a gbọ́ ó prove fún wa pé oríṣiríṣi èèyàn ló ṣàmú ìtàn tiẹ̀ jáde. Ọ̀rànmíyàn òun làbí gbẹ̀yìn nínú ọmọ méje
ọ̀nà tó gbà tó fi dá lágbára gbogbo ẹ̀ náà ni wọ́n sọ. Nígbà tó ṣọdẹ lọ tí bàbá kú, gbogbo property pátápátá àwọn àgbà àwọn tó ti jẹ́ ẹ̀gbọ́n fún wọn gbàgbọ́ pé ṣe ló ti kú, wọ́n pín gbogbo ẹ̀ mọ́ra wọn lọ́wọ́, wọn ò rántí ẹ̀. Wọ́n pín gbogbo ẹ̀. Bí ó ṣe jẹ́ ọba Benin ló kó gbogbo ìlẹ̀kẹ̀, iyùn gbogbo ẹ̀ òun ló kó. Eléyìí tó kó gbogbo oògùn, èyí tó kó oníkálukú, wọ́n pín oníkálukú kó wọn lọ. Wọ́n ní lọ́sàn gangan nígbà tí wọn ò lérò, Ọ̀rànmíyàn yọ ó dé. Ẹni tí wọ́n lérò pé ó ti kú. Bàbá ńkọ́, wọ́n ní bàbá ti lọ. Kí wá ní ẹ fi ilẹ̀ fún mi nínú ogún bàbá? Àwọn ẹ̀gbọ́n wá forí korí, wọ́n wá ní ẹ wá o. Nǹkan báyìí ní kẹ́ ẹ jẹ́ ká sọ o. A ti pín gbogbo property tán, ẹ jẹ́ ká sọ pé òun ló nílẹ̀. Wọ́n dẹ̀ yọ̀ǹda ilẹ̀ pé gbogbo ilẹ̀ pátá la fún ẹ. Ṣùgbọ́n àwa máa mú nǹkan fún yín o. Tó bá ti di ìparí ọdún tá a bá ti ṣiṣẹ́, a máa mú nǹkan wá. Ọ̀rànmíyàn dẹ̀ lọ, òun náà gbà bẹ́ẹ̀, kò fi ṣèbínú. Ó dẹ̀ ń gbà lọ, òun náà dẹ̀ ń lo agbára, ó utilize opportunity yẹn, ó lò ó. No doubt, alágbára ni, ọba Aláàfin Ọ̀yọ́, alágbára ni ní ilẹ̀ Áfíríkà, kì í ṣe ní Nàìjíríà nìkan. In the history of Africa, he's a powerful monarch, emperor. No doubt. Nítorí pé o lágbára ojú òtí ẹ̀ wá rírú ẹ̀ rí. Does that make you superior than your father, or to look down on your ancestral home, on your father, bàbá ẹ̀? Mo ń sọ eléyìí ni kẹ́ jẹ́ ká understand ibi tí ìṣòro Yorùbá ti wá. Àwọn Aláàfin àná àtọ̀ ní Ilé Ifẹ̀ àná, wọ́n jà ìjà wọn kó wàhálà bá Yorùbá, kò jẹ́ kí ìran Yorùbá tẹ̀síwájú, kò jẹ́ kí Yorùbá mọ ibi tí wọ́n ń lọ. Orí ìjà mo jù ẹ́ ò tó mi, kì í dẹ̀ ń ṣàwọn ló ń sọ̀rọ̀. Àwọn agbọ̀ràndùn, àwọn ẹlẹ́nu bẹ́bẹ́rẹ́, ẹlẹ́nu yọ̀ǹbọ̀, àwọn ni wọ́n ń sunkún sí, tí wọ́n ń tanná sí, tí wọ́n ń ṣáná sí, tí wọ́n ń fẹ́ lójú. Bí irú èyí tí brọ́dà mi Àrùmọ̀rúfù tó ń ṣe yìí. Iṣẹ́ t'Aláàfin ò gbé rán yín, kò gbé rán yín. Kódà àwọn ìjòyè gan ò gbé rán yín pé ẹ lọ bá wa sọ wípé Aláàfin ju Ọọ̀ni lọ. Gbogbo èèyàn ló máa ń gbàdúrà yìí pé k'Ọlọ́run kó jẹ́ kí àwọn ọmọ mi kó jù mí lọ. Ṣùgbọ́n ìyẹn ò sọ wípé torí pé o ti wá ju bàbá tó bí ẹ lọ kó wá fi bàbá ẹ gbolẹ̀. Rárá! Kó wá sọ pé torí pé o ti kọ́ ilé alárinrin ńlá, kó sọ pé ilé tó ti jáde pé kò sí ní tí bẹ̀ já mọ́, inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Tí ò bá sí Ilé Ifẹ̀, kò sí tó ń jẹ́ Ọ̀yọ́. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ti gbà gẹ́gẹ́ bí olórí ní Ilé Ifẹ̀, ẹ gbà pé òun náà ló lórí gbogbo ilẹ̀ Yorùbá, níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé Ifẹ̀ ló lórí gbogbo ìran ọmọ Yorùbá, ní orírun gbogbo ìran ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká fa gbogbo ọ̀rọ̀ yìí ká fagùn. Fífa tá ń fasọ́ tún fasọ́ sí pa oríṣiríṣi ìtàn. Tó bá pẹ́ tó bá yá gan, bóyá wọ́n aréyàn tá dìde gan ní ìlú mi, tá sọ pé ìlú mi gangan ní ibẹ̀ gan ní Ifẹ̀ àkọ́kọ́. Wọ́n arẹ́ni tá sọ. Oníkálukú ṣà ń kọ́ tàn tó bá ṣe wù ẹ́, tá ń pa oríṣiríṣi, ẹ̀ ń dojú gbogbo ẹ̀rú. Ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ẹ fi kó bá ìran ọmọ Yorùbá ni, ẹ fi kó bá ọ̀la ọmọ Yorùbá ni. Ẹ fi kó bá ọ̀la ìran ọmọ Yorùbá. Gbogbo ìtẹ̀síwájú, gbogbo ìlọsíwájú tó yẹ kí ìran ọmọ Yorùbá rí, ẹ jẹ́ kí wọ́n lè rí nítorí ìtànkítàn, nítorí ìjàkíjà, ìjà tí ò tọ́, tí ò tẹ̀ nítumọ̀ tẹ̀ ń jà kiri. Irú ẹ̀ ní Ààrẹ Àlùmọ̀rúfù ló ń ṣe yìí o. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ ààrẹ sọ fún ẹ pé kó lọ kí ọwọ́ ọmọ ẹ̀ bọ́sọ wọn, àwọn òun ṣayé bẹ́ẹ̀. Èrò wa ní pé bá a ṣe máa ṣiṣẹ́ yìí, kí ìrẹ́pọ̀, ìbáṣepọ̀ tó dánmọ́rán kó wà láàrin àwọn traditional council wa, kó wà láàrin àwa tá à ń jìjàǹgbara Yorùbá. Nígbà tẹ́ bá tún fúnra ara yín fa wàhálà nínú àwa tá à ń jìjà Yorùbá nation, ṣé wọn ọ̀rọ̀ àwọn tó jọmọ Ilé Ifẹ̀ ńbẹ̀ ni? Bẹ́yìn ṣe jọmọ Ọ̀yọ́, mo ní wọn lọ́wọ́ dáadáa tó jẹ́ ojúlówó ọmọ Ilé Ifẹ̀, kódà tí wọ́n lẹ́tọ̀ọ́ láti jọba ní Ifẹ̀. Tí wọ́n bá wá gbọ́rú eléyìí ẹ̀dẹ̀ ìjọba ní Yorùbá nation, èsì wo lẹ́nìkan fún yín tó tọ́ sẹ́nu yín ni? Ààrẹ Àlùmọ̀rúfù kẹ́ wá máa sọ pé ọba kan ju ọba kan lọ. Só tọ́ sí yín ni? Ẹ jẹ́ ká sọ òtítọ́. Òtítọ́ máa ń lékè ní. Òtítọ́ máa ń lékè ní. Wọ́n ní òtítọ́ dọ́jà ó kùtà.
owó lọ́wọ́ là ń rarọ́ oníkálukú wá pọ́nrọ́ wọ́n pọ́nrọ́ léwé ìyẹn làwọn èèyàn wá ń rà wọ́n fowó ń wá kiri. ọ̀pọ̀lọpọ̀ àpòrò àwọn tó tiẹ̀ pè tó ní ṣe ààrẹ Almarufu is an attention seeker ojú rere kábíyèsí ló ń wá kínní kan èmi ò sọ bẹ́ẹ̀ o ààrẹ Almarufu kì í ṣe pé bóyá ẹ̀rù yín ń bà mí o kì í dẹ̀ ṣe pé bóyá mi ò mọ ohun tí mo fẹ́ sọ o ṣùgbọ́n mò ń sọ pé èmi ò gbà bẹ́ẹ̀ torí mo mọ ipa tẹ́ ti kó nínú ìjàngbara Yorùbá nation yìí kì í ṣe èyí ló yẹ kẹ́ ẹ wó kì í ṣe èyí ló yẹ kẹ́ ẹ máa túká nítorí ìtàn mo rá àwọn ọmọ Ifẹ̀ tó ti pè mí ìpè rúra dáadáa wo lọ ààrẹ ń sọ àwọn máa fún lésì o àwọn máa ṣe àwọn láwọn tó ẹ nídìí ẹ o ẹ fi ilẹ̀ àwa ṣe ní tó yẹ ká ṣe. ní tí ò tọ́ kì í ṣe ààrẹ nìkan ló ń ṣe irú eléyìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù tẹ́ ẹ sì ń sọ̀tàn kìtàn tó jẹ́ pé tẹ́ ẹ wà fún láyé yín because you want to control views or whatever you want to do you are seeking an attention from ọba kan tàbí kejì tó jẹ́ pé kẹ́ ẹ dá wàhálà alẹ̀ nílẹ̀ Yorùbá lẹ̀ ń wá àwọn alálẹ̀ á béèrè lọ́wọ́ yín o àwọn alálẹ̀ á fìyà jẹ yín o torí ìdùnnú ọmọ Yorùbá ni bí Aláàfin tuntun yìí tó bá jẹ tán kí òun àti Ọọ̀ni Ilé Ifẹ̀ kan máa láàrin àwọn méjèèjì kan jọ rí bí eléyìí they are both young people wọn ò lè tí Ọọ̀ni tó bá máa ju Aláàfin tuntun lọ kò lè ju ọdún bíi 3 àbí 4 they are still a youth ọmọdé làwọn méjèèjì kan gbọ́ra wọn yé kan jọ rí bí eléyìí kan jọ ṣe papọ̀ fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá yìí táwa ń fẹ́ lọ́kàn tiwa nìyẹn kì í sọmọ Ifẹ̀ mi ì sọmọ Ọ̀yọ́ ṣùgbọ́n kì í ṣe pé kí wàá máa sunkún sí lágbájá ju tàmẹ̀dù lọ ńgbà bá bẹ̀rẹ̀ sí ní ṣe táwọn wọ̀nyẹn bá prove maturity díẹ̀díẹ̀ adé level kan wọn ò ní fẹ́ gbà mọ́ ẹ tún dá ọ̀tá sílẹ̀ láàrin wọn á di wàhálà. ńgbò bá pẹ́ ńgbò bá yá ọba Èkó àdìdẹ alóhùn sí ní ọba Ifẹ̀ bẹ́ẹ̀ náà nìkan dìde létí omi àwọn làwọn ní Ifẹ̀ bàbá òun ló ní Ifẹ̀ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ kú ayé ọmọ kú ọ̀run for God's sake Yorùbá kí ni ìṣòro wa kí ni ìdààmú yín gan ẹ ṣe dúró sí di kó bàjẹ́ ẹ̀yin ìran Yorùbá ìtànkítàn kí ni ìṣòro àwọn ọmọ Yorùbá nítorí Ọlọ́run ẹ jẹ́ ká rà ròjìnlẹ̀ náà ká mọ bí tá a ti ń bọ̀ ká mọ bí tá a lọ kí ìran Yorùbá tiẹ̀ tẹ̀síwájú kẹ́ẹ̀tì tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe torí ara ti yín ẹ ṣe nítorí àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ ṣe nítorí àwọn ọmọ tó ń bọ̀ nílẹ̀ wọ̀nyí káwọn ọmọ náà mọ̀ délẹ̀ bá tànkítàn kí gbogbo wa mọ̀ dọ̀tá ara wa. àìnírẹ́pọ̀ ẹ máa gbọ́ Ottoman Empire is a very mighty empire tó tóbi lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nítorí pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn wọn ò ṣọ̀kan ọ̀tẹ̀ lọ́tún ọ̀tẹ̀ lósì wọ́n dìtẹ̀ mọ́ emperor wọn gbogbo ẹ̀ kẹ́rẹ́kẹ́ gbogbo ẹ̀ wó díẹ̀ ní ẹlẹ́ni kò sẹ́ni tó gba Ottoman Empire mọ́ ó parẹ́ wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ oníkálukú ń ṣe tiẹ̀ ni ṣé irú ẹ̀ lẹ́ ń fẹ́ fún ìran Yorùbá kò ní sí ní tó ń jẹ́ Yorùbá mọ́ kàkà tí wọ́n fi máa pe Yorùbá wọ́n máa pe Ìjẹ̀bú wọ́n máa pe Èkìtì alẹ́ ìyàwó ní tiẹ̀ á ní ẹ̀yà Èkìtì lòun ẹ̀yàwó ní tiẹ̀ Ìjẹ̀bú mi sí ẹ̀yin ń kọ́ Ẹ̀gbá bá wà wọ́n wá ẹ̀ wá pípò wá ní sí ní tó ń jẹ́ Yorùbá ṣé yẹn lẹ́fẹ́ oníkálukú wá díẹ̀ mú dàn pé kí gbogbo wa kájọ unite mo dẹ̀ tún repeat ẹ̀ yìí pé ọba méjì tó lè mú ìrẹ́pọ̀ bá gbogbo ọba nílẹ̀ Yorùbá òun ni Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Aláàfin torí àwọn méjì yẹn lágbára wà lọ́wọ́ wọn. We were talking of traditional source of power in Yoruba land Ilé Ifẹ̀ ni no doubt. When we are talking of political power executive power in Yoruba land ààfin Aláàfin ló wà ọwọ́ Aláàfin ni no doubt. nígbà tó yọ empire àárín ni kì í ṣe Ọọ̀ni Ilé Ifẹ̀ ló ń kọ̀ǹtúrò ló jẹ́ ọba ṣùgbọ́n kò sí Aláàfin tó sọ pé inú bí òun títí torí pé òun lo lórí tó pàṣẹ pé kán lọ kó Ifẹ̀ rí èmi ò gbọ́ nínú ìtàn rí tó bá wà ẹ jáde kẹsọ kí ló wá dé tẹ wá ń ṣáná sí ìdí àwọn ọba tó ń jẹ wọ̀nyí tẹ fẹ́ máa sọ wọ́n dọ̀tá ara wọn. ààrẹ mọ ní láti jáde kẹ túbà kẹ dẹ stop gbogbo nǹkan tó bá jọ bẹ́ẹ̀ kẹ stop ẹ kẹ má fi kó bá ìrìn àjò Yorùbá nation tá à ń ṣe. kẹ jẹ́ kó ní kálukú face ká focus lórí ibi tá a bá ń lọ. ìṣọmọ Ifẹ̀ o
ìsì sọmọ Ọ̀yọ́ but ìran mi ìran Yorùbá ni àìnísinmi àìsàlàáfíà tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó kàn mí torí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ ìrọ̀rùn ẹyẹ ni ìrọ̀rùn igi. ẹ̀yin tẹ́ bá mọ Ààrẹ Almoruf ẹ sọ fún mo mọ̀ pé mistake ni brother mi yẹn ṣe mistake ló ṣe tó lọ fi ṣe program yẹn kò dẹ̀ sí nǹkan tó kọjá àtúnṣe you can amend kẹ́ ṣàtúnṣe. kí ni tàn mo mọ̀ ó dá mi lójú wípé kábíyèsí Ọ̀jájá gbogbo ohun tó bá gbà nípa ẹ̀ ló máa sà láti rí i pé òun àti Aláàfin wọn jọrẹ́ torí kì í ṣe pé mo fi ń pọ́n ní Ilé Ifẹ̀ mi fi pọ́n lé mo discover pé he is a peaceful person mi ì sọ pé ó dáa o mi ì sọ pé ó dáa lórí ọ̀rọ̀ Yorùbá mi ì sọ pé ó dáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ he is a peaceful person mo dúró lórí ẹ̀ ìyẹn ò dẹ̀ sọ pé tá a bá rò tọ́ ká má sọ gbogbo ipá ló máa sà láti rí i wípé òun àti Aláàfin tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ pé wọ́n rẹ́ pé wọ́n jọ wà united ó wá kù lọ́wọ́ Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ ó kù lọ́wọ́ ẹ̀yin gbọ́ yìí sọ yìí ẹ̀yin onítàn bìlísì onítàn náà bì tẹ́ ẹ pa ìtànkítàn kiri ó kù sọ́wọ́ yín kẹ́ má sunkún sí kẹ́ má bà gbogbo bí nǹkan ṣe lọ kẹ́ má bàjẹ́ kẹ́ jẹ́ kálàáfíà jọba nílẹ̀ Yorùbá. Onígbá ló ń pe gbá ẹ̀ ní pàǹkàrà ṣe bá rọ́jọ́ tí Ọọ̀ni Ilé Ifẹ̀ tó wọ Èkó tí ọba tó jẹ́ pé ó ignore Ọọ̀ni Ilé Ifẹ̀ ó kàn ignore ẹ̀ kò kí kò tiẹ̀ ó dẹ̀ bá tiẹ̀ lọ torí pé kí ni o sí ní ipò ọmọ o síbẹ̀síbẹ̀ ò ń tàpá sórí irun ẹ̀ wọ́n sọ́mọ̀ tún sọ tó bá pẹ́ tó bá yáṣẹ́ ẹ̀ rí i pé ìlú mi àdìde aláwọn gangan ló kọ́kọ́ jẹ Ọọ̀ni ìlú mi àdìde aláwọn ló kọ́kọ́ jẹ ọba Ifẹ̀ ọba Ọ̀yọ́ ntẹ́ ẹgbìn sílẹ̀ ní ẹ má gbìn bí ẹ má gbìn èbù ìkà ẹ má gbìn èbù ìkà jẹ́ ká dúró lórí òtítọ́ kò sí kí n tó lè pé ìran ọmọ Yorùbá ju pé kí ìrẹ́pọ̀ kó wà láàrin wa ìrẹ́pọ̀ pípẹ́ mo dẹ̀ ń sọ mò ń tún sọ bàbá Awújalè ti dàgbà kò sí tí bàbá lè ṣe mọ́ bàbá ti dàgbà mi bá sọ pé àwọn mẹ́ta yẹn tó bá lè fi ìmọ̀ ṣọ̀kan tán unite Yorùbá máa dúró ṣùgbọ́n kàkà kẹ́ ẹ jẹ́ kán unite ṣe lẹ́ ń dájà sílẹ̀ láàrin wọn lórí pé lágbájá ju tàmẹ̀dù lọ tàmẹ̀dù ojú lágbájá tó bá jẹ́ pé okùn adé nígbà tó wà láyé bí bàbá yẹn ṣe lo agbára tó amọ̀págbára wà lọ́wọ́ ìjọba kò ságbára tí ọba lè lò lọ́wọ́ ìjọba ṣùgbọ́n ṣé èèyàn mọlẹ̀ títí kó mọlẹ̀ tó nílẹ̀ ni tàbá bí kò ságbára lọ́wọ́ ọba títí gbogbo wa lájọ mọ̀ pé agbára wà lọ́wọ́ ọba ibi tí agbára wọn wà gbogbo wa la mọ̀ they may not have that political power but when we are talking of the traditional power ó wà lọ́wọ́ àwọn ọba wa àwọn ọba tó sì dúró lórí òtítọ́ bí irú Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn tó jẹ́ pé Ifádìídì yan ni babaláwo tí wọ́n dẹ̀ pé tó dá Ifá ẹ̀ kì í ṣe babaláwo èké kì í ṣe babaláwo tó máa lọ gbowó atótilétọ̀ tó ti jẹ tó ti mu tó ti yó ní kò sí ní tẹ́ fẹ́ gbé fún tó fẹ́ tó fi sọ fún yín pé eléyìí ló fẹ́ mú mi gbàgbé ibi tí mo ti ń bọ̀ àwọn ọba tó dúró lórí òtítọ́ jẹ́ pé lórí òtítọ́ ni wọ́n fi yàn wọ́n agbára wà lọ́wọ́ wọn má jẹ́ ká kó tẹ̀gàn kúrò tá bá ní kò ságbára lọ́wọ́ ọba ló mọ ọ̀nà tó lè tọ̀ ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ bọ́n ṣe ń sọ ó lè mọlẹ̀ títí kò mọ ilẹ̀ kò mọ tó ọba tó nílẹ̀ ọba ló nílẹ̀ ọba ló ní gbogbo agbára yẹn wà ń bẹ́ẹ̀ ṣe bá rí gọ́vnà tó yájú sọ́ba gọ́vnà tó yájú sí ọba tó jẹ́ pé ọba yẹn dẹ̀ sọ fún gọ́vnà pé èmi ni wọ́n yájú sí ò ní délé gọ́vnà yẹn ò délé inú mọ́tò tó bọ́ ní káyọ̀sí kò sí kan tẹ́ fẹ́ ṣe there's nothing you can do can be here see ó wọnú mọ́tò ẹ̀ wọ́n kíkì kò délé accident yẹn ló kú sí àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn làwa ṣe wish la ṣe ń gbàdúrà ipe tí ìrẹ́pọ̀ tó jọjú bá lè wà láàrin àwọn ọba bóyá wọ́n á tiẹ̀ gbọ́ráyé lórí ọ̀rọ̀ ìran ọmọ Yorùbá
bóyá wọ́n á gbọ́ráyé kí wọ́n tiẹ̀ lè fóhùn kò kí wọ́n lè fìmọ̀ wọn ṣọ̀kan pé ó rárá ibi tí Yorùbá bá dé yìí. èmi ń sọ eléyìí nítorí pé mo gbogbo wa là ń wá òtítọ́ lójoojúmọ́, mo ń sọ nítorí pé òtítọ́ ni mo ń sọ. ẹnìkan ní which governor is that? Yes, governor Onyarugbulem. His name is Onyarugbulem, Navy Vice Admiral Onyarugbulem. Ó kú dànù ni. Ẹ lọ béèrè irú ikú tó pa accident ló kú, ó kú gbé ni. Ọba Benin náà ló yájú sí, ìyẹn ló fún lépè. Ẹ fẹ́ mọ̀ ni mo dẹ̀ ti ṣàlàyé fún yín. Adékúnlé ó ní kí Ọọ̀ni Ifẹ̀ náà mara rẹ̀ lágbà. Ẹ yé sọ̀sọ̀kúsọ̀ kiri. Ẹ yé sọ̀rọ̀ tí ò nítumọ̀ kiri. Kọ́ọ̀ni Ifẹ̀ mara ẹ̀ lágbà. Ọ̀nà wo ló fẹ́ fi mara ẹ̀ lágbà? Kó wá dọ̀bálẹ̀ fún yín, kó rá bàbà nílé yín, àbí báwo lẹ ṣe fẹ́ kó mara ẹ̀ lágbà? Ṣó wá tọrọ ni? Àbó wá bẹ̀bẹ̀ nǹkan lọ́wọ́ yín tẹ́ ó fi ríra ẹ̀fín lọ́dọ̀ yín? Àbó ní tí ẹ fẹ́ mú ìlú Ọ̀yọ́ tó gbẹ́sẹ̀ lé tó ní kẹ́ ẹ má mú, gẹ́gẹ́ bí brọ́dà mi Ààrẹ Almaroof ṣe sọ, ó lọ́ọ̀ni Ifẹ̀ wà lára àwọn tí ò jẹ́ kán tètè jẹ Aláàfin. Lọ́nà wo? Ṣé Ọọ̀ni Ifẹ̀ fẹ́ lọ gbéyàn sẹ́gbẹ̀ ni? Ẹ yé parọ́ tí ò sí nítú ẹ kàn gbọ́rú mọ̀. That is why ṣe rí mi tí bá sọ pé lágbájá ṣe báyìí mi I won't come out and attack you. Ṣùgbọ́n mo wo fídíò tí Ààrẹ Almaroof fi sọ̀rọ̀ ni mo fi sọ tí mò ń ṣe. I watched that video. That is why I came out to say this. Wọ́n ní ọba kan ta ló lẹ́rìí dání nínú wa tó bá ní lágbájá ṣe báyìí èmi ò gbàgbọ́ if I don't have the evidence. Wọ́n kàn gbọ́ pé wọ́n ní Ọọ̀ni Ifẹ̀ ó wà lára àwọn tí ò jẹ́ kán tètè jẹ Aláàfin. Ó dẹ̀ dìímú bẹ́ẹ̀ ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Which evidence do you have? Tí bá challenge Ààrẹ Almaroof tó ń kígbe nínú fídíò òun ní àwọn recordings òun láwọn nǹkan tóun lè lò. Mo challenge Ààrẹ Almaroof kó jáde kó play ẹ. Ẹni Ọọ̀ni ó wá sọ́dọ̀ ikú bàbá yèyé ó seek advice ó ṣe gbá. Tí Ọọ̀ni Ilé Ifẹ̀ bá jẹ́ bàbá gbogbo ọmọ Yorùbá èèyàn ni o. Ẹ má dẹ̀ gbàgbé pé ọjọ́ tí Aláàfin ti wà láyé ó gùn bí ọ̀pá ìbọn ju eléyìí tí Ọọ̀ni fi wà láyé ni. So tí Ọọ̀ni bá gbéra tó bá lọ sọ́dọ̀ Aláàfin láti béèrè àmọ̀ràn kí ló burú níbẹ̀? Ààrẹ Almaroof kírú èmi wá bá yín kí n seek advice lọ́dọ̀ yín. Is it a crime? Ṣé n tó burú ni tẹ́ tó fi rí yẹn dì mú tẹ́ tó fi ń ṣe ọ̀rọ̀ sọ ó tún ti ìyẹn tún ní ìwà burúkú tí Ọọ̀ni hù tí ó jẹ́ kí Ọọ̀ni jẹ́ lesser person sí Aláàfin. Nítorí pé ó seek advice lọ́dọ̀ Aláàfin ìyẹn ti sọ di ẹni ó ti sọ dàbúrò kò tún ṣe bàbá mọ́. Torí pé bàbá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ìyẹn sọ bàbá yẹn ó ti sọ bàbá dọmọ ó ti sọ ọmọ di bàbá. Ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́. Ẹ má kó Yorùbá sí wàhálà. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ ká jọjọ gbé ọ̀rọ̀ yìí ká jọ gbé yẹ̀wò. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi pín ètò yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ní Facebook ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ ká rí gift lọ́dọ̀ yẹ fún wa ní super thanks ẹ fún wa ní super like ẹ encourage wa $5 $10 ẹrẹ náà ni. Ẹ fi encourage wa káwọn viewers ti ẹ̀ tún lè move more. Bẹ́ẹ̀ má rò pé mo ń sọ ilé nítorí pé mo need the viewers àbí mo need the gift. Òtítọ́ lèmi sọ. Thank you my brother Prince Adefioye. God bless you so much. Ẹ ṣeun mo dúpẹ́. Now mo ṣàlàyé àwọn kankan fún wa lẹ́ẹ̀kan mo ní nǹkan mẹ́ta ló fi yà ń jẹ Yorùbá. Màá sọ mẹ́tẹ̀ẹ̀ta fún yín. Màá sọ mẹ́tẹ̀ẹ̀ta fún yín sí. Àkọ́kọ́ nǹkan tó ń fa ìfàsẹ́yìn bá ìran ọmọ Yorùbá dọ̀la ọlọ́la. Mo ti sọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn o. Àkọ́kọ́ nínú ẹ̀ òun ni àìnífẹ̀ẹ́ ara wa ní inú ìran Yorùbá. Ìjà lẹ́ni ìjà lọ́la láàrin àwọn ọmọ Yorùbá. Ó ṣàn jáde láàrin àwọn ọba aládé wa títí tó fi ṣàn dọ́dọ̀ àwa tá a jẹ́ ọmọ. Táyé bá gba Ẹ̀gbá
Ẹ̀gbá dìde á lóun ju Ọ̀yọ́ lọ. Ìtàn òdẹ sọ fún wa pé ẹni tó tẹ Ẹ̀gbá dó, ẹni tó tẹ ìlú Ẹ̀gbá, ẹni tó tẹ dó, ìtàn sọ pé Lísàbí ni o, ṣùgbọ́n ẹni tó tẹ ìlú Ẹ̀gbá yẹn dó, ìtàn sọ pé ó jọmọ bíbí inú Oòduà. Ìtàn sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n táyé bá gbà wọn lọ́la, wọn á dìde, wọn á ní àwọn gan ju Ọ̀yọ́. Ẹ̀yin Ọ̀yọ́ lẹ́dẹ̀ fà, torí pé kí ni tẹ́ bá rò yí pé ẹ fẹ́ pé bàbá ẹnìkan lámepo, ẹni mi á dìde pé bàbá tiyín náà lámùdín. O lè pe bàbá mi ní amú epo, èmi náà pe bàbá àti ẹni amú àdín. Àjọṣe fúnra ni. Bó bá rí bàbá mi fín, yín rí ìyá àti ẹ náà fín. Bó ṣe wà nìyẹn, ìyẹn ló ń kó wàhálà bá ìran ọmọ Yorùbá dọ̀la ọlọ́la. Kò sí rẹ́pọ̀, kò sí ṣọ̀kan. Àwọn brọ́dà mi kan ń ṣe prógrámù nínú TikTok ìjọ kan, ó ṣe ṣe kárí nínú wọn tá máa wo prógrámù yìí. Mi ò mọ̀ pé oníṣẹ̀ṣe ni wọ́n, ṣùgbọ́n mo rí nǹkan sọ̀rọ̀, mo wá wọlé sínú prógrámù yẹn, wọ́n gbé mi wọlé. Mo wá sọ nǹkan kan níjọ́ náà tí mo dẹ̀ fẹ́ sọ báyìí fún gbogbo yín pátákẹ́ gbọ́. Kí ni mo sọ níjọ́ náà gbà tán béèrè ọ̀rọ̀? Mo sọ fún ọmọ ní ìyí tó fìyà ń jẹ ìran ọmọ Yorùbá òun ni àìsí àkọọ́lẹ̀. Yorùbá ò lákọọ́lẹ̀. Gbogbo ohun tó ní kálukú ń sọ àtọwọ́dọ́wọ́ àròsọ lásán ní gbogbo ọmọ Yorùbá ṣáà ń sọ, ní kálukú ṣáà ń gbé ìtàn. Ìyẹn gan ni ò jẹ́ kí Yorùbá lè sọ pàtó ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Bẹ́lẹ̀ bá máa gbé ìtàn tiẹ̀ dìde, a ní Mẹ́kà ni Yorùbá ti wá. Bẹ́lẹ̀ bá máa gbé ìtàn tiẹ̀ dìde, a ní Egypt ni Yorùbá ti wá. Eléyìí gbé ìtàn tiẹ̀ dìde, ó ní Sudan ni Yorùbá ti wá. Oríṣiríṣi ìtàn. Àwọn kan náà ló dẹ̀ dìde tó sọ pé Yorùbá ò wá látẹniwé yìí pé Oòduà fẹ̀wọ̀n rọ̀ ni, pé Ifẹ̀ gangan láyé ti bẹ̀rẹ̀. Àwọn kan ló sọ bẹ́ẹ̀. Oríṣiríṣi different ìtàn lórí Yorùbá. Kò dẹ̀ sí nǹkan tó kọ̀ sí gbogbo ẹ̀jú pé kò sí written records. Tán bá sọ yí pé wọ́n ń sọ ìtàn, tí ìtàn bá ń tọ̀dọ̀ ẹnìkan ń bọ́ sọ́dọ̀ ẹnìkejì, bó ṣe ń bọ́ sọ́dọ̀ ẹnìkan sẹ́nìkejì yẹn ló máa dínkù tàbí kí nǹkan máa kún. Gbogbo yín lẹ mọ̀, tí bàbá tó bí mi bá sọ ìtàn fún mi, bó ṣe sọ fún mi, ẹ má expect pé bẹ́ẹ̀ náà ni màá tún ṣe sọ fọ́mọ mi. Ìsáídà kí n yọ nǹkan kúrò, mo lè má mọ̀ọ́mọ̀ yọ kúrò kó jẹ́ pé ó ṣe ni mo gbàgbé, tàbí kí n fi nǹkan kún kó bá lè dùn. Màá tún gbé fọ́mọ mi, lọ́dọ̀ mi ó ti dínkù. Tọ́mọ mi náà bá máa sọ fáwọn ọmọ tiẹ̀, òun náà ó ṣeéṣe kó tún gbàgbé nǹkan kan lára ilé tí mo sọ fún, tàbí kó tún fi nǹkan míì mọ́. Kẹ́rẹ́kẹ́rẹ́ ó máa dínkù. Ìyẹn ló kó bá ìran ọmọ Yorùbá dọ̀la ọlọ́la, àìní àkọọ́lẹ̀. Mo sọ fáwọn ènìyàn inú bí wọn ní mo ṣe sọ pé Yorùbá ò lákọọ́lẹ̀, wọ́n já mi dànù. Wọn ò tiẹ̀ jẹ́ land, wọn ò tiẹ̀ gbọ́ tẹnu mi, wọ́n já mi dànù. Ṣé rẹ́kọ̀dù wà fún ọmọ Yorùbá ni? Ọmọ Yorùbá ò ní rẹ́kọ̀dù náà. Ìtàn ni Yorùbá fi ń bá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ìtàn ni Yorùbá fi ń ṣe fáwọn ọmọ lẹ́yìn. Tó bá ṣe ń délẹ̀, wọ́n máa sọ. Tán bá ti sọ fún lágbájá náà gbé á sọ fún tàmẹ̀dù. Lágbájá gbé á sọ fún tàmẹ̀dù. Ó dà pé nìkan fẹ́ pè mí kí ilẹ̀ wíṣà ti gba kọ́ọ̀lù. Ẹ jẹ́ kí n pè yín lẹ́yìn ètò, ṣé ẹ fẹ́ dá sétò ni? Ẹ ṣé o. Ṣé ẹ fẹ́ dá sétò ni àbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀? Ok, ó yá, mò ń gbọ́ yín. Ẹ wò, àfi kọ́lọ́ ṣàánú wa jàre. Ṣé rí ààrẹ mọ̀ pé ṣé rí téèyàn bá wà, tọmọkùnrin bá wà kọ́ àti ń wọ 70, 80, a lè pé lọ́mọdé mọ́. Ṣé rí gbogbo nǹkan tí ààrẹ ṣe yẹn ọdún gbọ́ kì í ṣe lọ́wọ́ ẹ̀yà rárá. Ìtẹ́mi gan sọ nìyẹn, kò nídìí ẹ̀. Kò ní ọba tuntun ṣe ẹ̀jẹ̀ kò tí ì lu ọ̀sẹ̀ kan, ọba tí ó ti lu ọ̀sẹ̀ kan ẹ ti bẹ̀rẹ̀ sí ní pàtàn ní òjẹ́ kan jẹ Aláàfin òkè sọmọ Odùduwà. Ìtẹ́mi gan bínú sí gangan sáré nìyẹn. A dẹ̀ mọ ipa tá rẹ kó lórí ìrìn àjò Yorùbá nation. Ṣóun ló yẹ kó wá máa sọ ọdún ẹ̀ lásìkò yìí. Ọjọ́ tí mo gbọ́ tí wọ́n ṣe program yẹn gangan, ṣòye yín, ọjọ́ tí mo gbọ́
mo dẹ̀ gbọ́ program tí Ìyèdára tí wọ́n ṣe tó ṣe yín mo wá gbé yẹ̀wò sí nǹkan tí mo gbọ́ tí Àlùmọ̀rúfù kan sọ yẹn mo wá wò pé ṣé bàbá yìí ó ń dà kan rú ni kí ló dé sí nǹkan yẹn lè máa jáde lẹ́nu kan pé ọba kan ń ṣọba kan pé ọba kíní kan ni. lápájá ju tàmí. ẹ wá ń bínú sí i pé àwọn ọmọ tí wọn tó yín wọn ń sọ̀rọ̀ sí ẹ̀yin kó ti kọra yín lábùkù náà kídé gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn kì í ṣe lọ́wọ́ yẹn rárá torí nǹkan yẹn nígbà tẹ́mi gbọ́ ó jẹ́ nǹkan tó bá mi jẹ́ gan ni. inú mi èmi gan mi ò láìkẹ́ ẹ̀. kí ló dé kì í ṣe ọ̀sùn títọ́ ò ní kọ́ máa sọ òun. àwọn mo ní ọ̀sẹ̀ tó kọjá mo gbọ́ program tó ṣe lórí Portable. ok ẹ̀ ń bọ́ ọmọ wípé ọmọ kan ṣe nǹkan tí ò dáa ìgbésẹ̀ tọmọ yẹn gbé kọ́lẹ̀ yìí náà gbé ẹ̀yin dẹ́ advice èèyàn kí lè in short nígbà tí mo rò nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ọmọ tẹ̀ sọ pé ó tẹnu bá Aláàfin èèyàn kan kọ́lẹ̀ yìí náà tẹnu báyìí irú ọmọ yẹn sì kí ni nígbà tí ọmọ yẹn bá hùwà tí ò dáa ẹ̀yin tẹ́ ní ẹ̀ ń gbé ọmọ yẹn sákìyèsí èyí náà dẹ́ ń gbé irúgbésẹ̀. bẹ́ẹ̀ni bí Portable ṣe jìnnà réréréréré bó ṣe jìnnà sáláàfin réréréré bẹ́ẹ̀ náà Láàrẹ Àlùmọ̀rúfù jìnnà réréréréré sí Ọọ̀ni Ilé-Ifẹ̀. ẹ̀yin dẹ̀ ń blame Portable bó ṣe sọ̀rọ̀. ẹ wo bàbá mi ẹ ṣé mo dúpẹ́ jàre ẹ ṣé thank you for the advice. ẹni tó bá fẹ́ pé lè pè wọlé but ká máa bẹ́tò lọ gẹ́gẹ́ bá a ṣe ń ṣe lọ. ó sọ̀rọ̀ lórí pé Ifágbémilékè bàbá mi kò ní bàjẹ́ fún yín ẹni kí n má blame àwọn ancestors wa for that yes. mi ìbínú mi ìdẹ̀ blame àwọn ancestors wa ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn náà lè má mọ̀ pé gbogbo ẹ ṣe máa rí lẹ́nìí rèé kì í ṣe pé wọn ò ní documentation yẹn ṣùgbọ́n kàkà kí wọ́n òye àti tètè kọ nǹkan sílẹ̀ ò tí ì sí níṣe ni wọ́n ń sọ ní ìtàn fọ́mọ tí bàbá bá ti tọ́mọ bá ti gbọ́n bàbá ti máa fi ṣètàn sọ fọ́mọ ẹ̀ pé bí ìrìn àjò bàbá tèun náà ṣe rí rèé o òun náà bó ṣe rí rèé o ọmọ náà a máa bẹ̀rẹ̀ sí ní crab a máa mọ̀ sórí a máa mọ̀ nígbà bàbá bá lọ ọmọ náà bẹ̀rẹ̀ sí ní sọ fọ́mọ a máa sọ fọ́mọ tiẹ̀ náà kẹrẹkẹrẹkẹrẹ bó ṣe rìn nìyẹn nígbà bá máa dé level kan gbogbo àti máa yọ kúrò a máa dínkù gbogbo àwọn tó pera wọn lópìtàn lẹ́ni mélòó nínú wọn ló lè sọ pé àwọn gbọ́ ìtàn direct látẹnu ibi tí ìtàn yẹn ti ṣẹ̀ wá ṣèbí wọ́n sọ wípé wọ́n ní àwọn náà gbọ́ kò sójú wọn náà wọn ò dẹ̀ mọ̀ bóyá òótọ́ níta àbí kò tí ò ti tọ́ the more tí ò ti sí written document tí ò ṣe pé wọ́n kọ sílẹ̀ pé bó ṣe rí gẹ́lẹ́rì ọjọ́ báyìí ni wọ́n kọ nǹkan báyìí àwọn òyìnbó ìdí táwọn náà tó fi dàbẹ́ ni pé wọ́n jù wá lọ nìyẹn ó ti pẹ́ tójú wọn ti là pé ẹ jẹ́ ká fi kíní ṣe àpẹẹrẹ ìwé kíkọ táwọn ń rí lẹ́ni àpẹẹrẹ làwọn fi ṣe lọ́dọ̀ tiwọn náà wọ́n ní ẹ jẹ́ ká falà báyìí tá a bá falà bí eléyìí tó túmọ̀ sí rèé tá a bá falà bí eléyìí tó túmọ̀ sí rèé ó ti ń ṣẹlẹ̀ nílùú òyìnbó ìyẹn ló bí tí àwọn ń kọdà sílẹ̀ tó fi jẹ́ pé wọ́n ní written document tó prove pé ìtàn báyìí ló sọ nípa wọn ṣùgbọ́n àwa tá a jẹ́ ìran ọmọ Yorùbá kójú wa tó láì pé ó yẹ ká ṣe nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe àmì ẹ jẹ́ ká ṣe bí eléyìí kó túmọ̀ sí eléyìí ó pẹ́ gidi kí Yorùbá tó mọ̀ ó wà lára tó fìyà jẹ wá níbi ìtàn wa oníkálukú wa ń gbóríṣiríṣi ìtàn jáde. Of course, Ifágbémilékè, God bless you, my daddy. Written documents sometimes can be only authenticate here. Ẹgbọ́n sókè o. Hello, Ọmọlúkà Kúrètì. Ẹ ṣeun bàbá mi, adúpẹ́ sà. Ìyá mo sọ̀rọ̀ kan síwájú lẹ́ẹ̀kan ó kà á síta. Mo mọ nǹkan tí mò ń sọ. Adìẹ funfun ó gbọ́dọ̀ mọ rẹ̀ lágbà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹnìjọ́ mẹ́ta yìí. Ìtí Àlùmọ̀rúfù ń sọ. Èyí tí Tìmí Ọ̀fẹ́dẹ́ ń ṣe. Èyí tí Olúwo ọ̀fìn ń ṣe. It should be nǹkan tí mò ń try láti sọ ni pé it should be like a reminder for the Ọọ̀ni that adìyẹ funfun gbọ́dọ̀ mọ rẹ̀ lágbà.
nǹkan tèmi ń try láti sọ nìyẹn. Èyí tó jẹ́ pé kí Ọọ̀ni ìhùlọ̀ ní ilé Ifẹ̀ Ọọ̀ni ọba àkọ́kọ́ Yorùbá kó máa lọ sí pátì kiri, kó máa gé kéèkì kiri, kí wọ́n máa yọwọ́ bọ̀nù lọ́wọ́ kiri. Gbogbo yẹn kì í ṣe nǹkan tó gúnyàn lórí. Ṣé àlàyé tẹ̀yin ṣe yìí èmi náà mo ti sọ ṣe understand but I want to be sir ẹni sùúrù sir ìtẹ̀mí sọ ni pé ṣe ní social life oníkálukú lóòótọ́ tá a bá ní ká gbé yẹ̀wò lọ́tún lọ́sì ó yẹ kí kábíyèsí Ọọ̀ni ó yẹ kó mọ̀ pé social life yẹn the more tó ti di Ọọ̀ni ó yẹ kó dínkù tí ò bá lè gbé gbogbo ẹ̀ sọnù ó yẹ kó dínkù èmi náà mo wà in support but nítorí pé ọmọ kí ọwọ́ bọ̀gbẹ́ ká wá gé ọwọ́ náà sọnù bàbá mi Adélẹ́yẹ. Nǹkan tá à ń sọ kọ́ yẹn jẹ́ kí a gé ọwọ́ sọnù. Tá a bá ti fi èèyàn sí ipò certain ipò, it comes with certain responsibilities. And those responsibilities must be maintained. It must be acted upon. Kì í ṣe àwọn Ọọ̀ni àtijọ́ àwọn ipa tó ń kó náà. Àmọ́ bó ṣe ń ṣe láwùjọ. Gbogbo afẹ́ ṣe bí ìgbàlódé, afẹ́ ṣe bí kíní yìí, àkóbá ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. Ẹ wo King Charles bẹ́ẹ̀. Òyìnbó ni bó ṣe jó òyìnbó tó anybody kò lè lọ yọwọ́ sí King Charles ó fẹ́ bọ̀ lọ́wọ́. Kàn lè lọ rí King Charles ló ké òyìnbó nìyẹn o. Kàn lè lọ rí pé lóun ló èèyàn kan ń ṣe kí ló yẹ invite sí ibi kan. Kàn lè lọ rí King Charles níbi kan tó yẹ pé èèyàn kan fẹ́ ṣe kó mọ́ fẹ́ ṣe wedding ó lọ gbé ẹbí ló kó ba lè wá síbẹ̀. Ta ló bí ọ̀bọ? Àwọn òyìnbó nìyẹn o. Dókítà ká sọ pé bóyá Ọọ̀ni bá máa ṣe bí òyìnbó. Kí ni òyìnbó ń ṣe tí Yorùbá ò kì í ṣe? Mo lérò pé kò sí ẹni tí ojú ẹ̀ fọ́n gbà tí Queen Elizabeth kú tó ń ṣe gbogbo ètò tó ń ṣe fún. Tábà tiẹ̀ ń tọra wa tẹ́lẹ̀, tábà ń tọra alẹ́ tẹ́lẹ̀ pé wọ́n ṣe báyìí lóyìnbó, wọ́n ṣe báyìí lóyìnbó. Ṣé bí nígbà tí Queen Elizabeth gbogbo ayé lórí gbogbo ètò tó ń ṣe? Kí ló fi yàtọ̀ sí nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá? Àbí ìgbà mìíràn how long la máa bẹ̀rẹ̀ sí ń tọra wa? Gbogbo ètò tó ń ṣe ní olẹ̀ ní òkè ilẹ̀ èdè tí wọ́n ṣe kó táyé ọmọ tó mọ̀ ẹ̀. Ìdí nìyẹn tí mo fi ń sọ pé kí bàbá wa Ọọ̀ni káwọn náà mọra wa láti sí àtìkú ti tó. Gbogbo ń ṣẹlẹ̀ lọ́tún ń ṣẹlẹ̀ lósì. Ṣé kọ́ máa mọ àwọn náà máa lọ tí ọba yẹpẹrẹ kan máa rí wọn fín? Àwọn náà máa wá sí kò tí ọba inconsequential ọba kan tó máa rí wọn fín. Ibi gẹrẹjẹ là á bá gbà. Yes, I understand pé ó wá peace fún kiri but lọ pé lágbájá fún mi. Ọba lágbájá yẹ kó wá síbí, ọba tàbẹ̀lì jẹ́ kó wá síbí. Èyí tó bá dẹ̀ kó lọ bá lọ́ba. Because of humility. Kì í ṣe pé kí Ọọ̀ni la máa gbé. If you don't respect the person, respect the office. You said so earlier on yourself. Ṣùgbọ́n ká ní pé bàbá Ọọ̀ni ti fi ràn sípò láti bẹ̀rẹ̀ ni, láti jíǹjí ni, ó ṣeé ṣe kí gbogbo kinní wọ̀nyí kó má ṣẹlẹ̀. Nígbà tí èhó ti gbọ̀bẹ̀dẹ tó lọ ń kúnlẹ̀ fún Emir of Ìlọrin. Kò lè irú kúnlẹ̀ yẹn kò lè kún fún Aláàfin, kò lè kún fún Ọọ̀ni o. Ṣùgbọ́n ó lè kúnlẹ̀ fún ti ẹrú Ìlọrin. Ìdí ni orúkọ Yorùbá, kò bá jẹ́ Kírísítẹ́nì o, kò bá jẹ́ Mùsùlùmí o, orúkọ Yorùbá lórí kó yẹ ká máa fi pé àwọn ọba wọ̀nyí. Bẹ́ẹ̀ ni o, ẹni ọba tó bá fẹ́ jẹ ẹni orúkọ àjèjì tó bá wà ní orúkọ ẹ̀ kan yọ dànù. Kò bá jẹ́ Peter, kò bá jẹ́ Kàmúrù, ẹ yọ dànù.
irú ọba tuntun tó bọ̀ yìí sì wọ́n ti bẹ̀rẹ̀ lórí Akeem Akeem yẹn kan yọ Akeem dànù ọba tó ń jẹ́ Gandhi oúnjẹ orúkọ Yorùbá kan yọ Gandhi dànù kan pé Abímbọ́lá lọ bá Ọ̀yọ́ tuntun yìí jẹ́ Ọ̀wọ́ Adé ọba Abímbọ́lá Ọ̀wọ́ Adé ẹyọ Akeem sọnù kò sí kankan tó ń kíìmù. Look at the combination Abímbọ́lá Ọ̀wọ́ Adé orúkọ Muslim olófàìn tó orúkọ Christian olófàìn tó àwọn orúkọ yẹn. Ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣọ́ra wa o tí n bá ra kọ̀ọ̀kan ó lọ fà o it goes far. Anyway ẹ ṣé gan sir mo appreciate yín àwọn míì náà tún fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká fún àwọn míì láàyè ẹ ṣé gan thank you. Ọ̀rọ̀ ni àwọn náà sọ kì í ṣe pé I understand ṣùgbọ́n ìdájọ́ àwọn kábíyèsí kì í ṣe orí afẹ́fẹ́ bí láti fẹ́ sọ ìwọ̀nba tá a dẹ̀ lè sọ irú ìwọ̀nba tí wọ́n sọ ìbá ààrẹ ni tá a gbé dọ́dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ pé bàbá bẹ́ẹ̀ ṣe ń lọ pátí lọ gbogbo ẹ̀ kò dùn mọ́ àwọn èèyàn nínú èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò dùn mọ́ mi nínú torí ọba àwọn ọba sí i ló ṣe mọ ọba tó ti jẹ́ jayéjayé tó ti jayé kó tó di pọ́n wá jọba tán bá wá dọba tán àti lè fi gbogbo kinní wọ̀nyẹn lẹ̀ ó máa ń nira ṣé bá rọ́bà ńlẹ̀ Yorùbá tó jọba tán tó ní àfi tóun bá lọ sí Amẹ́ríkà sì lọ ń wa mọ́tò yes toró ti bá lára mọ́ dẹ̀ wo pé ibi tóun ti máa rówó òun nìyẹn ó ti di part of his life wọ́n gbé wá láti Amẹ́ríkà pé kó wá jọba nílé ó gbà ó wá jọba bó ṣe ìwúyè tán tó jọba ẹ̀ tán ṣe ó tún gbéra ó tún sá lọ sí Amẹ́ríkà ó lọ ń wa mọ́tò ó sá lọ sí Amẹ́ríkà ó tún di pé so tí tó bá ti pè ní social life wọn yẹn àti lè kúrò nínú ẹ̀ tẹ́ bá wo kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ọmọ jayéjayé ni kó tó jọba so òun ní àti lè fi gbogbo à ń lọ pátí lọ gbogbo ẹ̀yìn lòun ló ṣe ṣòro èmi gẹ́gẹ́ bí ẹnìkan dẹ̀ rèé kì í ṣe pé ó dùn mọ́ mi nínú torí mo fẹ́ kó jẹ́ pé bóyá bí ẹ̀kan tàbí ẹ̀mejì lọ́dún ní kábíyèsí ń jáde lọ bí pátí bí ẹ̀kan wọ́n ní kódẹ̀ lójú irú pátí bẹ́ẹ̀ bóyá gọ́ọ̀mẹ̀ntì ló ń ṣe nǹkan bóyá bí irú Independence Day tàbí irú kinní kan kójú òun nìkan ni kábíyèsí ló ń gbé ọba jáde nínú ààfin ní Ilé Ifẹ̀ ìdùnnú mi náà ní iyì ńlá ní ṣùgbọ́n kí la fẹ́ ṣe lé lórí àmọ́ sọ bá ṣe ń sọ ẹ̀ náà bóyá ọmọ àdọ́dọ̀ bàbá ṣùgbọ́n ìyẹn kọ́ là ń sọ wípé ìtàn kankan ò gbọdọ̀ sí lásìkò yìí pé lágbájá ju tàmẹ̀dù lọ fi gbogbo wọn yẹn lẹ̀ ẹ yé jẹ́ ká tanra wa jẹ ọba lọba ń jẹ́ gbogbo àgbáyé ló dẹ̀ mọ̀ pé Ifẹ̀ lórí ìran ọmọ Yorùbá mọ́ sọ́mù tó sọ tá a bá gba Yorùbá nation a máa build Ilé Ifẹ̀ débi wípé báwọn èèyàn ṣe lọ ń kó owó dànù sí Mẹ́kà bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà àwa máa kówó dànù fún wa níbí o nítorí ní Ilé Ifẹ̀ yìí àwa ni òjò lójú Ilé Ifẹ̀ nìkan bó ṣe wà yẹn ilé owó ni ilé ajé ni because all the Caribbean countries Dominican Republic, Barbados, Brazil, Jamaica, Haiti, name them gbogbo àwọn country tó wà ní Southern America wọ̀nyẹn gbogbo wọn pátá ni wọ́n gbà fún ìran ọmọ Yorùbá pé yes Yorùbá làwọn ti wá gbogbo wọn ló dẹ̀ lówó gbogbo wọn they are rich gbogbo wọn ló gbé àṣà Yorùbá lọ́kùnkúndùn tí ìran Yorùbá bá dúró tá a wá build Ifẹ̀ tá a tún bẹ̀ ṣe to become one of our holy center kì í ṣe holy center ti Ọba Solomon oh God. Kì í ṣe holy center Ọba Solomon ni o tá a build díẹ̀ dáadáa àwọn tó wà ní Brazil àwọn náà máa wá sí Mẹ́kà tiwa ní Ilé Ifẹ̀ tiwa wọn máa wá ó dẹ̀ máa boost economy wa bí hajj tẹ́yìn náà ń ṣe bó ṣe ń boost economy Saudi tó bá dé bí wọ́n gba hòtẹ́ẹ̀ wọ́n á jẹun wọ́n á wọ mọ́tò wọ́n á repo wọ́n á ragbá wọ́n á ràwo wọ́n á live wọ́n á sanwó àwọn náà á wà wọ́n á délé Oòduà wọ́n á débi Ọ̀pá-Ọ̀rànmíyàn wọ́n á débi Ọmọremí wọ́n á dé tọ̀hún gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ ná gbogbo bí wọ́n bá ṣe ń lọ bẹ̀ náà ṣe máa dáwó náà ṣe máa sanwó
wọ́n bá ṣe ń ṣe gbogbo ẹ̀ náà ṣe máa sanwó. màá pè yín lẹ́yìn program sir, mo wà ní program lọ́wọ́. mo fẹ́ dá sí. ok ọ̀dà àwọn náà fẹ́ dá sétò ya ẹgbọ́n sókè. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ o. ẹ ṣeun. now nǹkan tẹ́mi fẹ́ kọ̀ rí sí ni pé àwọn tí ó ń sọ̀rọ̀ ajúnilọ àwọn ló yẹ ká bá wí o. àwọn gan là ń bá wí, ẹ bá wa bá wọn wí ṣùgbọ́n ní pẹ̀lú tọmọlúwàbí. èmi kọ́ ni máa bá wọn wí. ní tọmọlúwàbí ẹran wa à sọ ẹ̀gbọ́n wa ni wọ́n, kò sí ní tán fẹ́ fi wá ṣe, á bá wọn wí láyé ara wa, ẹ̀gbọ́n wa náà jẹ́. àwa náà la máa gbéra wa la máa bára wa wí. káyé ìka àkókò táwa ikọ́ ni a máa dágbọ́n mi sí omi ò tó. tó sílẹ̀. tẹ bá wo scenario yẹn Ọọ̀ni ò jẹ̀bi anybody o. Ọọ̀ni kí ọba tuntun tí wọ́n yàn tó jẹ̀bi kó kí ọba tí wọ́n yàn. wọ́n lóun ni ò jẹ́ kán tètè jẹ Aláàfin torí ìdí yẹn ni òní ààrẹ ti wọ́ Ọọ̀ni tó wọ́ nílẹ̀. ṣé Ọọ̀ni wà lára àwọn Ọ̀yọ́mèsì ni tó jẹ́ pé kìíní àwọn líìsì Ọ̀yọ́ àwọn tó wà lọ́wọ́ Ọ̀yọ́mèsì wọ́n ní wọ́n fẹ́ wọ 100. even ẹni tó yàn yìí around 30 something or 40 something náà ló wà. It's 47 years according to ọmọ 47 years ni. then gbogbo nǹkan ta nílò nísìnyí kan yé máa fi gbogbo ìtàn àtijọ́ gbogbo ìtàn ìgbà tí yóò máa bára wọn máa fi dá nǹkan rú. gbogbo kìíní ìjáde láìkì gbogbo nǹkan báyìí o láìkì ẹ̀ gbogbo nǹkan tá a fẹ́ nísìnyí òun ni bí àwọn ọ̀dọ́ tí wọ́n jọba wọ̀nyí pẹ̀lú ọ̀dọ́ ní Ọọ̀ni náà. ọ̀dọ́ àwọn méjèèjì they are still youth wọ́n unite kó Yorùbá kó unite ọmọ Yorùbá kí gbogbo kí ìbáṣepọ̀ wọn kó dánmọ́rán kí Yorùbá move forward ẹ̀yin create ìtàn ẹ̀ ń jà ẹ̀ ń ṣe. wọ́n á restructure royal institution yẹn bọ́n yẹn máa ṣe pọ̀ ilẹ̀ ò pawá ilẹ̀ ò kọ́ sí wàhálà nílẹ̀ Yorùbá ilẹ̀ Ẹ̀gbá nílẹ̀ wọn Ọ̀yọ́ ní tiẹ̀ Ifẹ̀ ní tiẹ̀ Ìjẹ̀ṣà ní tiẹ̀ oníkálukú ló ní tiẹ̀. Ìjẹ̀bú ní ti ilẹ̀ ò pawá pọ̀ gbogbo Yorùbá have his own democracy right from old time tó jẹ́ pé bí federalism or confederalism là ń rúlu lẹ̀ wa àwọn ọba wa dẹ̀ ń ṣe pọ̀. So kọ́ yé fi ìjà àtijọ́ kan dá wàhálà lẹ̀ kọ́ dẹ̀ pa ẹ̀sìn tì kọ́ gbẹ́sìn sẹ́gbẹ́ kan ní kó tó máa ṣẹ̀sìn but ẹ má gbé dé ìdí our royal institution is political lè parọ́ ní is political but kọ́ má gbẹ́sìn wọ̀ kọ́ dẹ̀ má fi sentiment sí kọ́ dáadáa zọ kọ́ jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá wà lálàáfíà. ẹ ṣé àdúpẹ́. That will be the last caller for today. Torí àkókò wa àròjọ musolókun. Paríparí ọ̀rọ̀ mi, Ààrẹ Almaroof brother wa lè jẹ́. Kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣe mistake. Bí mo ṣe ń ṣètò lọ ìbáyìí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ títí débi tí mo bá dé yìí, màá ti ṣe àwọn àṣìṣe kankan. Ṣùgbọ́n èyí tí bá ṣàṣìṣe sí ni kẹ́ má bínú. Ìtẹ́mi gbìyànjú láti sọ tí àwọn tó dẹ̀ ń pè wọlé ń sọ ni pé kì í ṣe àsìkò yìí. Aláàfin tuntun is a youth. Ọọ̀ni Ilé Ifẹ̀ is a youth. Ìlú méjì orí àpèrè méjì tó lágbára jù ní ilẹ̀ Áfíríkà nìyẹn. Ká mú tẹ̀gàn kúrò. Ibi tí Aláàfin bá ti ń pàṣẹ, ṣé ọba Ashanti Ghana ṣóun ló fẹ́ sọ pé kí Aláàfin lọ jókòó ni? Àbí tí Ọọ̀ni bá dìde ọba Ashanti tàbí ọba Zulu tàbí ọba Ethiopia á sọ pé báwo ni ti Ọọ̀ni ṣe jẹ́? Ọọ̀ni lọ sí ìlú òyìnbó l'Amẹ́ríkà wọ́n address as the most powerful ọba in the whole Africa. Àwọn méjèèjì they are still youth. Ẹ jẹ́ ká create ìfẹ́ sí wọn láàrin ká praise àwọn méjèèjì in a normal way. Ká má create enmity. Kì í ṣe fún ààrẹ nìkan, Ààrẹ Almaroof nìkan lọ̀rọ̀ ló tàbà. Ó tàbà gbogbo ẹ̀yin o pìtànpìtàn tẹ́ ń pìtàn irọ́ kiri tẹ́ ń bayé jẹ́. Tẹ́ ń dá wàhálà alẹ́ láàrin ọmọ Yorùbá. Ẹ lọ jáwọ́. A fẹ́ ká àlàáfíà jọba nílẹ̀ Yorùbá.
àwa là ń pariwo àwọn bàbá wa ò ṣiṣẹ́ wọn ò gbìyànjú wọn ò ṣe àwa fúnra wa èyí táwa fúnra wa ń dá lóúnjẹ òun. Ẹ jẹ́ ká unite, ẹ jẹ́ ká fàyè lẹ̀ káwọn ọba wọ̀nyí kan bára wọn ṣe, bóyá Yorùbá lè tẹ̀síwájú, bóyá wọ́n á jọ reason papọ̀ pé ó dẹ̀ máa dùn tí Yorùbá bá dá dúró o. Ọọ̀ni ò kì í ṣàjèjì ìlú òyìnbó, ó ti ń lọ ìlú òyìnbó tó ń dé tó ń lọ tó ń dé tó ó ti ríran, òun náà rí, ó mọ̀ wípé tí Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìlú òyìnbó tó ń lọ ni wọn ò ní. Aláàfin tuntun tí wọ́n jẹ́ ìlú òyìnbó ó ti ń gbébẹ̀, ó ti lé lọ́dún, ó ti lé lọ́ 15-20 years tán ló ti wà níbẹ̀. Ó ríran, ó mọ bíbẹ̀ ṣe rí, ó mọ̀ pé tí ìran Yorùbá ní àwọn gan ò ní. Àwọn eléyìí ló lè bára wọn sọ̀rọ̀, ṣùgbọ́n tí wọ́n bá rí bí eléyìí tí wọ́n kẹ̀yìn síra wọn, tí wọn ò kíra, tí wọn ò bára ṣe, báwo ló ṣe fẹ́ jọ jókòó tó ṣe fẹ́ forí korí, báwo ló ṣe fẹ́ fi kun lukùn, báwo ló ṣe fẹ́ jọ sọ̀rọ̀ àsọyépọ̀. Ẹ má jà kírètì ọ̀tá sáàárín wọn. Ẹ jẹ́ kí wọ́n lè, ẹ jẹ́ kán fi ìfẹ́ kán fi bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí Aláàfin fi ìfẹ́ kó fi bẹ̀rẹ̀ ìṣèjọba ẹ̀ lórí àpèrè bàbá ẹ̀. Mo bẹ̀ yín ni nítorí t'Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ipá tá a bá lè sà bí Yorùbá ṣe máa jáde kúrò ní Nàìjíríà, yẹn ni kókó. Ó ń dé ògo wa mọ́lẹ̀, ó ń ba, kò jẹ́ kí ìmọ́lẹ̀ náà kó tàn fáyé rí bó ṣe tó àti bó ṣe yẹ. Ẹ jẹ́ ká unite, ká pariwo, ká kéde kí Yorùbá jáde kúrò ní Nàìjíríà. Àgbékọ̀ mọ́, àgbékọ̀ mọ́. Sakiru, ìṣẹ́jú kan péré lẹ́ni o, ìṣẹ́jú kan péré torí táìmù wa ti pé, ìṣẹ́jú kan péré. ọmọ Lúkà kò ní bàjẹ́ fún yín. Àmì ẹ ṣeun, a ti parí ètò already, ṣùgbọ́n ẹ ṣáà bá wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan. Má bínú, ẹjọ́ ẹ dàpọ̀, ẹjọ́ ẹ má bínú. Ẹ ṣeun. Mo láìkí prógámù tẹ́ gbé kalẹ̀. Ẹ ṣe mo dúpẹ́. Ọmọ Lúkà, orúkọ tèmi ni Azeez Sakiru, mo jẹ́ ọmọ bíbí inú Ọ̀yọ́. Ẹ ṣeun. Ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Èmi máa dákọ torí mo ti ń wẹ́ni tó máa ṣe irú prógámù, mo ti ń wẹ́ni tó máa pàṣẹ irú prógámù tẹ́ ẹ sí. Ẹ lọ́mọ Ọ̀yọ́ ni yín, ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ọmọ bíbí inú Ọ̀yọ́ ni. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé. Bàbá mi ọmọ Ọ̀yọ́, ìyá mi ọmọ náà Ọ̀yọ́, ẹ̀jẹ̀ Ọ̀yọ́ gangan ló ràn lára mi. Oh, great. Ṣé rí bọ́dà wa tó sọ̀rọ̀ tó dá wàhálà ilẹ̀ mi máa sọ, because èmi ti ń wá nọ́mbà wọn láti pè wọ́n kí n sọ fún ọ pé kò ń ṣe irú táìmù yìí bẹ́ẹ̀ kẹ́ dárú wàhálà bá ilẹ̀. Ẹ̀gbọ́n wa ni o, lóòótọ́ ẹ̀gbọ́n wa ni, ṣùgbọ́n ibi tá a bá, kọ́ má bínú tí mo fẹ́ sọ yìí o, ibi tá a bá ti wò pé a lè bá ọgbọ́n, tá a bá bá ọgbọ́n. Ẹ má fagùn lọ́bẹ̀ yẹn, ṣẹ gbọ́. Ẹ má fagùn lọ́bẹ̀ yẹn. Torí ó lè dọ̀la káwọn, èmi mọ̀ pé wọ́n máa wá túbá, wọ́n máa ti àtúnṣe. Àwọn kan ní wọ́n ti sọ̀rọ̀ pé wọ́n ti bẹ̀. Mo rí ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀, ṣùgbọ́n ìyẹn ò ń ṣe ọ̀rọ̀. Mi ò tí ì gbà. Wọ́n máa ṣe àtúnṣe yẹn lẹ́kùnrẹ́rẹ́ ni. So ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù, ẹ jọ̀ọ́. Kò ń ṣerú wọn bẹ́ẹ̀ ká bárù nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. Kò ṣe wípé ẹ máa wá ọ̀tàkọ́ta ni, ẹ máa wá ọ̀rẹ́kọ̀rẹ́ ni. Kò ṣe irú sí rẹ̀ yẹ kó gbérù nǹkan bẹ́ẹ̀ jáde. Wà látàlá ìsúnmọ́ bíi láìláṣíláwà ń gbọ́. Kọ́ ẹ má fa wàhálà sí ọba tuntun lọ́rùn, ẹ má jẹ́ kó ọba tuntun ti lọ́ta by this time. Kí lè ń wá kiri. Ọba tí ò tí ì ṣe wúyè. Àwọn tí ó yẹ pé tó bá yẹ pé wọ́n rí nǹkan bẹ́ẹ̀ tó yẹ kó sọ̀rọ̀ pé ẹ jọ, ẹ má wọ́ta sínú ilẹ̀ Yorùbá sílẹ̀ Ọ̀yọ́. Àwọn náà ló tún wá ń jáde náà tún wá ń kẹ́tì ẹni mi kó dáná. Ó dà, mo ti gbọ́ brọ́dà mi, ẹ ṣé. Mo mọ̀ pé inú bí yín, ó ti dá. Ọmọ Lúkà ṣe ń gbọ́ mi. Mo ń gbọ́ yín. Èmi gbogbo tí mo bá yín sọ̀rọ̀ yìí, mo ní ẹni tí àwọn agbẹ́ tẹ̀lé tó yẹ pé ó fẹ́ jà láàfin. Mo léyìn tó yẹ pé mo ní ọmọ oyè tó yẹ pé àwọn agbẹ́ dúró tán ra dúró sí lẹ́yìn ìgbàgbọ́ lọ́ba ẹni tó fẹ́ jà láàfin. Àdẹ̀bí yẹn ṣe ẹni tọ́nà orí bá ti dá orí ti dá nìyẹn. Bẹ́ẹ̀ ni. So wọ́n ní téèyàn méjì plan fa nǹkan, èèyàn kan lọ́sà máa jámọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ó di dandan. Bínú náà ẹni tó rẹ̀ bọ́ sí lọ́wọ́ náà ò bínú. Tó ti eyín èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ìgbà tó kọ́kọ́ pé gbogbo àwọn ọmọ oyè yẹn sáàfin lẹ́yìn ikú Aláàfin, mo wà nínú ààfin náà. Àjọgbéra pẹ̀lẹ́ni tó dúró yẹn, òun Èkó lòun wà, àjọgbéra jọ lọ sọ́yìn àjọṣe gbogbo ẹ̀. Bí ẹ̀mẹ̀ta gbogbo àwọn olóyè tá à ń dakọ̀, bàbá Basọ̀run, bàbá Sáàmù, Àgbà Akin, gbogbo wọn títí dọ́dọ̀ ìyàwó bàbá gangan, ìyá Kótó, gbogbo wọn la lọ rí, gbogbo wọn la dọ́dọ̀ wọn.
àdẹ̀wá síta wá ti lọ láti wá pariwo wípé ṣe bá wá bá yín kí ló dẹ̀ mú ìyẹn ti wá só ti yẹ yín bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sí ọmọ òye kan báyìí tó máa fẹ́ jẹ́ aláàfin tí ò ní dọ́dọ̀ ọ̀rọ̀ ní òfin fẹ́tẹ́ sọ yìí. gbogbo wọn náà dé bẹ́ẹ̀ náà gbogbo wọn náà dé ilé Ifẹ̀ náà. Ọmọlúkà bó ṣe jẹ́ ọmọ sọ fún yín yẹn o kò sí ọmọ kò sẹ́ni tó fẹ́ jẹ́ aláàfin tí ò ní dé fẹ́. ẹjọ́ o èmi ni kẹ́ bá ẹ sọpọ́tì ó ti yẹ yín bẹ́ẹ̀. ebe ìtàrí rẹ rí. ẹ ṣe ẹ má jẹ́ kó ju bẹ́ẹ̀ lọ ṣe gbọ́ ẹ jẹ́ ká fi mọ̀ bẹ́ẹ̀. ó ti dá ṣe gbọ́ ó ti dá inú bí wọn ọmọ Ọ̀yọ́ nìyẹn o àwọn tó rí òtítọ́ nìyẹn kán mọ̀ pé kì í ṣe irú nǹkan tó yẹ kó kàn nìyẹn Ààrẹ Almaroof jáde kẹ́ ẹ tún bá ẹ bẹ gbogbo ọmọ Yorùbá pátápátá iṣẹ́ tẹ́ ẹ ṣe nínú Yorùbá nation àwa mọ̀ ọ́n kò wá yẹ kó jẹ́ yìí náà lẹ́ẹ̀tọ́ wá da gbogbo ìrìn àjò irú eléyìí tẹ́ sọ yẹn ó kù díẹ̀ inú bí àwọn ọmọ Ifẹ̀ inú bí àwọn ọmọ Yorùbá mi ń sọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n inú bí mi torí ń tẹ́ ẹ sọ torí pé kí ni kì í ṣerú àsìkò yìí Aláàfin tó jẹ kò ìlú ọ̀sẹ̀ kan ń bẹ̀ ìjẹta Monday ló sì gbọ̀ páàṣẹ àbí ìjọ wo ṣe jẹ́ Monday kan ló gba àbí jẹrè àbọ̀jọ́ wo tiẹ̀ ni so kí là ń sọ kò ìpọ́sẹ̀ kan ń bẹ̀ kò ìṣèwúyè kò ìgbádé kàràrà òkú díẹ̀ wà rẹ ẹ ṣe mo dúpẹ́ kò ní jù báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ̀yin tí mo bá ta sí díẹ̀díẹ̀ nínú prógráàmù yẹn má fi ṣèbínú sí wa torí pé kí ni kó lè da òun là wá dúró fún Ọmọlúkà ni mò ń jẹ́ o ẹ bá mi pín ètò yẹn jẹ́ kó rìn ẹ jẹ́ kó débi tó bá yẹ kó dé lágbára Olódùmarè lágbára àṣẹ Ọlọ́run ọba òmìnira ọmọ Yorùbá aṣojú ẹ aṣojú mi lágbára Ọlọ́run àṣẹ Èdùmàrè ó yá òkọ tiẹ̀ jáde ipe ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ó yá kọ́ ní kọ́mọ́nkéré mọ́jò pẹ́